ẹgbẹ́ òṣèlú eléyìí tó kéré jùlọ nílẹ̀gbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí wọ́n yan Ẹ̀gbẹ́dì Dàsúkì gẹ́gẹ́ bí adarí ọmọlé tó kéré jùlọ àti igbákejì rẹ̀. ó dáa bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà ni ó bá jáde òun kémi náà ó tún ta sà kí n sáré yí àbàrà sọ́dọ̀ iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà sẹ́ẹ̀rí o àgbà ké sọ̀rọ̀ bí èwe lábẹ́ bó ti wò mọ́ àní ètò ìbò ilé tá a ṣe ń pilẹ̀ Èkìtì yóò gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ ànírólé apá kan dá apá kan sí torí pé àìṣègbè òṣèlú INEC làwa ọ̀gá àgbà INEC ló sọ̀rọ̀. wọ́n ní tó bá jọun náà ni àfiwé ohun bẹ́ẹ̀ pé ẹ̀pà náà ṣe bẹ́ẹ̀ tó jọ pósí ẹ̀ lérí ìpínlẹ̀ Èkìtì tó wà ń dákun mọ́ tí ikú ọbẹ̀ jẹ́mi náà sáré bẹ́ẹ̀ o àjọ elétò ìdìbò ilẹ̀ yìí wọ́n ní kí ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tó kù bíi ọjọ́ 9 sẹ́ni wọ́n ní kó ba lè kẹ́sẹ̀ já a rí pé àwọn kan àdẹ̀fẹ́ dùn wọ́n ní láti dìbò àfẹ́dùn wọn lẹ́tọ̀ọ́ wọn láti dìbò ó dáa bó bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe jẹ́ ọjọ́ 12 gbígba káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tẹ́ fi mọ́ ìdìbò yín pèrà àtúnṣe síwájú di ọjọ́ 14 oṣù kẹfà ọdún tí a wà yìí. ṣé ẹ mọ̀ pé bẹ́yà bá fẹ́ lo oko ó yẹ kó wẹnu àdá wẹnu ọkọ́ bó ṣe pé bóyá kó fà ilẹ̀ kó dán dáadáa kí ó bá lè ṣiṣẹ́ kárakára ọgbà bẹ́ẹ̀ ni àwa ti ṣetán báyìí o láti pé gbogbo àwọn irinṣẹ́ eléyìí tá a lò bí àwọn ẹ̀rọ yìí ṣe àyẹ̀wò káàdì ìdìbò àwọn ẹ̀rọ eléyìí tá a máa fi taari èsì ìbò lórí ìkànnì orí ẹ̀rọ káyélujára tòun ti gbogbo ẹ̀ náà á gbìdánwò wọn á wo ìdágájẹ́ akówá wọn kò dí pé ó dìgbà tá a bá tó dórí pápá láàtó mọ ẹsẹ̀ ayò bẹ́sẹ̀ ayò òṣèlú. ọ̀dọ̀ ẹgbìnrin ọ̀tẹ̀rẹ́ o gbèsè pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè yìí tí wọn ò tí ì rójútu ara wọn láwọn tí wọ́n ń sọ pé wọ́n fẹ́ yẹ̀gá mọ́ ààrẹ Bọ́lá Tinubu nídìí nínú ètò ìdìbò sípò ààrẹ tí ó wáyé lọ́dún 2027 ẹgbà bẹ́ẹ̀ wàhálà ẹlẹ́pìn ìpín torí pé wọ́n ní kàkà kíkìní kó ṣe bẹ́ẹ̀ kó ṣakápọ̀ ẹkùn oníkálukú sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni òun náà ni ó ń bá dé báyìí nínú ẹgbẹ́ òṣèlú NDC o gẹ́gẹ́ bí àwọn kan ti fà á kékọ́rí tí wọ́n fi jígà kọ́rùn pé àwa lálẹ́gbẹ́ àwakọ̀ Dixon bá rọ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òṣèlú ọ̀hún pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àbára wa jà àfojúsùn wa mọ̀ ni láti gba ìkùṣàkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ọgbà bẹ́ẹ̀ gbajúgbajà jàfẹ́tọ̀mọnìyàn ìyẹn Aishaye Sufu náà bá tó dá a padà fún Seriake Diski kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà Mọ́jálà yóò náà gbogbo ẹ̀ńbẹ̀ fún alóòrọ̀ tòní. ó dé bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ló ti gbà lóhun jẹ́mi náà ó sì ta sàkí sáré lọ́dọ̀ àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò akọ́niwájú adájọ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn kan lẹ̀ wa Nàìjíríà o. níṣẹ́ ni ẹni ó bá mojú ògùn báyìí láàjọ ń pobìnrin rẹ̀ o. Fálànà rèé ó ti sa ilé ìgbìmọ̀ asòfin àgbà ó sa ń koko rúrà lẹ́yìn ọwọ́ oníṣẹ́ rí bẹ́ẹ̀ ti gbẹ́sẹ̀ lé àbálọ́bábọ̀ àbọ̀ ìwádìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó NNPC bíi tírílíọ̀nù lọ́nà okòólénígba-ó-dín-mẹ́wàá ọ̀hún tá a mọ̀ sí 210 trillion naira eléyìí tí wọn ò fi ààbọ̀ ìwádìí rẹ̀ léde àti ayọ̀ fínífíní hùn nǹkan kan ti ń kán bẹ̀ hùn óyá ní àfíra ẹ̀jẹ̀ kan ọmọ Nàìjíríà ọmọ ọbẹ̀ owó òun kan ṣe náà sí. ókè náà ẹ̀ka òṣèlú ni èmi náà sì wá mo tún gba apá àríwá ilẹ̀ yìí lọ o mo tẹkọ̀ létí lọ sí ọ̀dọ̀ Màtàwálè ó ní iṣẹ́ rí èmi ò mọ̀ pé ọmọ Haúsá náà tún máa ń pa òwe o ó ní òrìṣà òkè ó ní òrìṣà tó bá ń gbé èèyàn irú òrìṣà bẹ́ẹ̀ èèyàn ń ṣe bẹ́ẹ̀ kókó dànù o gbogbo ẹ̀yin èèyàn mi náà pàríwá ilẹ̀ yìí sẹ́ẹ̀rí ààrẹ Bọ́lá Tinubu ó san wá ọmọ ọkọ ni kò kí í ṣe ọmọ àlè ààrẹ Bọ́lá Tinubu gangan lọmọ tí wọ́n ń sọ nígboro ayé o ẹ dákun ẹ jọ̀ọ́ bó bá di ọdún 2027 ẹ jẹ́ ká tẹ̀sójú ààrẹ Bọ́lá Tinubu pèrà ẹ má jẹ́ ká yẹ gẹ̀rẹ̀ ẹ má jẹ́ àsìmọ̀dẹ̀rẹ̀ ẹ má jẹ́ àwarọ̀ ẹ má jẹ́ àkáàrí ọkàn ààrẹ Bọ́lá Tinubu ọ̀nà ní ẹja tó ṣe bó bá di ọdún 2027. níṣẹ́ ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan tó jẹ́ ti àwọn obìnrin tó jọ ń jùmọ̀ ń ṣe dáadáa tá àjọṣepọ̀ wọn tó gúnmọ́ dáadáa nílẹ̀ wa Nàìjíríà wọ́n gbé òṣùbà káre fún ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ìwọ̀n látàrí bí wọ́n ṣe ní níta ẹ̀ṣẹ̀ yìí ó dùn mọ́ wa nú bó tẹ̀ jẹ́ pé àṣìdè sitos na dey pay them wọ́n ní bó ti dùn mọ́ wa ní ṣe kí ni ò ní dùn àwọn kan àmọ́ ní tíátíá ń dùn mọ́ wa ni o iṣẹ́ rí i pé kọ́ mọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà kan fi àyè ńlẹ̀ fáwọn obìnrin lẹ́gbìmọ̀ aṣòfin àpáàpáà
láwọn ilé ìgbìmọ̀ sọfún àpapọ̀lẹ̀ àbádòfin ó dùn máa wà obìnrin inú yóò mọ̀ ju iye ṣe kò ní yẹ̀ lẹ́. ó dá wọn ní pé bẹ́lẹ́bí bá ti mẹ̀bí ẹ̀ lẹ́bi kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ̀yà ìjọ́rè àti ìròbò ǹdó wàkóyọ̀ ǹdó ni wọ́n gbádé lóòrọ̀ tòní tẹ́sọ pé gbogbo ẹ̀yin èèyàn wa ìròbò ni wàdó wàkóyọ̀ wàdó. kí ni wàkóyọ̀ jẹ́. ìwọ ló mọ̀ túmọ̀. ìwọ ló sọ túmọ̀ sọ pé ìyá dẹ́ta gbọ́ ẹ bàbá dẹ́ta sì gbọ́ ẹ. wọ́n mọ̀ sọ túmọ̀ ẹ̀ fún ọ ọ̀dà wàdó pẹ̀lẹ́. wàdó wọ́n ní lẹ́yìn táwọn ti ṣe ìpàdé pẹ̀lú lọ́rìnlọ́ọ̀dù àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ààrẹ bọ́lá tinubu nítorí ṣe pẹ̀lú ìfẹ̀hónú náà ó ti dohùn gbàgbé ní ọ̀dọ̀ ẹ̀yà ìròbò àti ẹ̀yà ǹjọ́. ṣé ẹ rí òbí tòun ti kọ́kọ́ sóun àwọn méjèèjì ó dàbí ìka tó bá tọ́ símú la fi remú ni àwọn méjèèjì jẹ ní ilé nínú ẹgbẹ́ òṣèlú NDC ní èyí tí ṣe ẹgbẹ́ òṣèlú Siraki Dixon ní sekini o ní sì ń sọ̀rọ̀ kan pẹ̀lú tòun talágẹ̀ẹ́gbẹ́ ọ̀hún. ọ̀dà lórí bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe ṣọwọ́ kẹjàmọ́ nínú lórílẹ̀‐èdè nàìjíríà pápá jùlọ ní ilẹ̀ káàrọ̀ òjílé ilẹ̀ yorùbá wa àìsínbẹ̀ náà ni àìbánidẹ́sí o gbajúgbajà jàfẹ́tọ̀ ọmọnìyàn ó lóun káàtó òun káàtó oníṣẹ́ rí ọwọ́ tí mo fi ń gbàyà ẹran jọ̀bọ̀jọ́bọ̀ ni kò sí egún bẹ̀ pàápàá bó ti kó mọ́ olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho òòṣà bàbá Dámilọ́lá mọ́jà mọ́sá ni o ọ̀nà ẹ̀ ti kọ̀wé sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ó ní gómìnà ẹ dákun ẹ̀jọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ni ẹ buwọ́lù mí ẹ dákun ẹ̀jọ́ torí mo fẹ́ lọ dáàbò bo àwọn iléèwé tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. kan bọ́ọ̀lù alákòóso ìró ẹ̀kún. kódà bó bá jẹ́ pé ìtòmú wàhùn èmi náà tún rí ìròyìn kan eléyìí tó ṣe ìhó gàgàrà bíi ti àgbámìrere wájú mi lóòrọ̀ tòní o. níbi tí olóyè kan tó ti ilẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ lóòrọ̀ tòní ní bẹ̀bẹ̀ lọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé ó ní ẹ dákun ẹ dábọ̀ ẹ má pe ti àwọn orí adé ẹ má pe ti wọn bò ẹ pe àwọn orí adé náà àtàwọn oúnṣẹ̀ṣe tẹ́bi mọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé ẹ pè wọ́n sí ìlànà láti dólẹ̀ ẹ̀mí àwọn ọmọ tí ń bẹ ní àhámọ́ àwọn ajínigbé nípínlẹ̀ Ọ̀yọ́. ọ̀dà bínú bá ń jó ló kọ́ńkọ́. Mọ́jàlá Adélérò. Mojala. a tún kí wa pé a kú ojúmọ́ ẹ tí ò kí bá ọjọ́ kọjọ́ mọ́yọ ẹ tí ò kí bá ọ̀rùn kóòrùn náà mọ́ràn ìní ti ṣe ọjọ́ ẹtì ò ní bá ayé gbogbo wa Jímọ̀ olóyin rèé torí pé àdùkàdùkà báyìí lè wí àgbáyé mọ́dún ayé wa yóò máa dùn ní kò ní kan lágbára Ọlọ́run ọba ìní ti ṣe ọjọ́ 12 gbogbo àná láòlàlà bí eléwì odò á fi gbogbo ara báyìí ṣáájé bí aṣẹ́ṣẹ́ fún gbogbo ohun tá a bá dáwọ́lé yóò ṣe bẹ́ẹ̀ yóò máa yọrí sí rere ní Mọ́jálà oníká lówó lọ́wọ́ Mọ́jálà lóníká sòká jèrè Mọ́jálà ó ní bá a bá ṣe jáde lọ lénìí ayọ̀ àti ìdùnnú náà láfi wọlé wa akíwa kú ojúmọ́ ẹ tún káàbọ̀ sákọ̀tún ètò bíná bá ń jó lóko Mọ́jálà Adélérò ẹ fa àpèrè sẹ̀sọ́ọ̀dì ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan ká tún jọ jẹmùlé ètò tòwúrọ̀ tòní ǹjẹ́ lórúkọ gbogbo kọ̀tà àjọṣe tí ó fi dùn tí ó ní gbẹgbẹ́nu lóòrọ̀ tòní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ lóore ọ̀fẹ́ ẹ tún láǹfààní láti bojú wòran ayọ̀ lójú òpó Facebook iléeṣẹ́ wa bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ lákètò ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì yín ó kókó mọ́ ṣẹ́dálẹ̀ kẹ́ ẹ wá pín lógúnlógún kẹ́ ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n MUJEEB ọmọ Ọlákúnlé ló ń kí wa pé ìní yóò dùn yóò ní gbẹgbẹnu fún wa. ó dàbí pé bó ti ṣe ń sọ dẹ́tà ọ̀gá ló ti ń fà á pé Yorùbá ló ti fẹ́ máa mú Yorùbá wọnú dẹ́tà báyìí ẹ fi àpè ẹsẹ̀ sọ́ọ̀dẹ́. ẹ̀dá bó bá níbẹ̀ nǹkan àtúkò ojúmọ́ ọmọ torí pé bójúmọ́ bá wọn báyìí àárìnlá ọwọ́ kéde náà ni ojúmọ́ tó mọ́ náà ni ó jẹ́ kí ẹja náà rí ìsàlẹ̀ odò ẹ̀yìn àtọ̀tún àtòsí báyìí ni ẹyẹlé fi ń kórè wọlé lónìí ọjọ́ Jímọ̀ èrè ó jẹ́ tèmi àtìyín o àtúkò àmójúbà wa àtúkò tí ìgbọ́ wa fún títí òwúrọ̀ tòní ajá àbálẹ̀ tó rèé nínú àkọ́tún Mọ́jálà ìròyìn fún títí òwúrọ̀ tòní bí ó tún ṣe lọ lóníṣẹ́rẹ́wẹ̀rẹ̀ rẹ̀ náà dẹ̀ ti ṣe kíni láti nà ń bẹ̀ sí ti gbọ́ àti àwọn mìíràn
tí a máa fi kún àmọ́ ká tó gbé iṣẹ́ òun lójú ọ̀gán ẹja sáré wo òdìkejì ká wo ohun tí ń bẹ lójú ọjà à ń bọ̀ láìpẹ́ jọjọ. àkókò iṣẹ́ agbára yẹn tó ti kọ̀ 72 hours with God June edition. ọmọ ayé ni ẹ máa wọlé lọ. gbogbo ẹ̀yà tí èdè ó yá ní mẹ́síkà ìsínkẹ́sì májẹ̀mú àánú. lákòjọ Friday 12 Saturday 13 àti Sunday 14 June 2026. àkòrí tí ọlọ́run fún olè mẹ́ta ìwé òjò bára sọ́jú orí afẹ́fẹ́. I will rebuild the devourer for your sake. ẹ̀mí yóò sì máa kọ́kọ́rọ́ ajánirúwé nítorí rẹ̀. oṣù mẹ́fà tó kù ní 2026. ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. wọn ò ní iṣẹ́ àṣedànù mọ́. nípasẹ̀ fi olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. àtàwọn ìràwọ̀ olórí ẹ̀mí jásùn. bí wòlíì ẹgbẹ́ta ìwé òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. lọ́jọ́ Friday 12 àti Saturday 13. wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. ọjọ́ Sunday 14th June. aago 7 àbọ̀ òwúrọ̀. láàpọ̀ ọ̀pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀sẹ̀ ìjẹ́ ni ká máa bọ̀ ní kìlómítà 80. Mercy Complex yẹn. nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajánirú jáde. ọjọ́ ìnáwó lọ́jọ́ ìgbéyàwó, ọjọ́ ìnáwó lọ́jọ́ ìsọmọlórúkọ, ọjọ́ ìnáwó lọ́jọ́ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá wa rẹ̀ rárá ràrẹ́ sì pélére pé onílù pàtàkì ní kárí gbọ̀ngàn ayẹyẹ gidi fi ṣe. bẹ́ẹ̀ bá wá ń wá gbọ̀ngàn ayẹyẹ tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbàwó ẹ̀bọ̀. Rasmond Event Center lọ gọ́gọ́ ọ̀nà tálákẹ́ ń sọ. At Rasmond Event Center, we offer a spacious and elegant environment, excellent customer service, and steady comfort for all occasions. Rasmond Event Center is always ready to give your event a touch of excellence. Book today and create lasting memories with us. àyíká wa dùn wò, orú àbádì òní máa mú yín nínú gbọ̀ngàn wa. bí iná bá ṣẹ́jú pẹ́, ọwọ́ kan lè ra amúnáwá jẹnẹrétọ̀ máa dáhùn. a wà ní PPE 22 Ìlàjẹ Ìmàdín, Iléṣà, Ọ̀ṣun State, Nigeria. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0901 756 1186 tàbí 0704 988 5234. Rasmond Event Center, where memorable events comes alive. APC Progress. gbogbo ẹ̀yin ènìyàn wa níkejì arákejì onígà ọ̀wẹ́nà ìkejì ilé ìpẹ́tù ìjẹ̀ṣà àti gbogbo agbègbè rẹ̀ tó fi mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ ẹ jẹ́ ká fi ọwọ́ ara wa tó ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun kọ sí dáadáa tó bá di ní ètò ìdìbò tó ń bọ̀ sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Aṣíwájú Mùlùdín Bọ́lú Oyèbánjí à ń bọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká dìbò yàn ká lè gbádùn ìjọba àwa ara wa kí ìpínlẹ̀ Ọ̀ṣun lè lé téńté kó lè gòkè àgbà. ẹlẹ́yinjú àánú olólùfẹ́ gbogbo èdè yẹlé torí ènìyàn tó ní ìrírí tó kún nípa à ń ṣèlú ni Aṣíwájú Mùlùdín Bọ́lú Oyèbánjí ó sì mọ ibi tí bàtà tí ta gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́sẹ̀. à ń bọ̀ àti dé kí ìpínlẹ̀ Ọ̀ṣun lè gòkè àgbà àjọṣe gbogbo wa ni bọ́lá ló lè ṣe é. à ń bọ̀ ní kẹ́ ẹ dìbò fún APC lẹ́gbẹ́ wa òṣùṣọ́wọ̀ làmì ẹgbẹ́ wa pẹ̀lú ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun la dúró fún APC Progress. dìbò rẹ fún Aṣíwájú Mùlùdín Bọ́lú Oyèbánjí à ń bọ̀ dìbò rẹ fún ẹgbẹ́ APC dìbò fún àgbédìde ìpínlẹ̀ Ọ̀ṣun. olùkéde Ọláṣẹ́ Foundation ìkejì arákejì lábẹ́ alága wọn Mr. Mọ́tòsó Latif tí gbogbo ènìyàn mọ̀ sí Ọláṣẹ́ ìkejì arákejì. ó ń jalala ó ń kúrìrì Vicinity 95.3 FM. máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá Mọ̀jàlá. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́run tá a ti lọ mú ìkéde tó ń ti ìpolongo ọjọ́ wá. ní báyìí kó wá bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn àkọlé eléyìí tá a ti gbà lẹ́ẹ̀kan wọn lẹ́kọ̀ọ̀kan ìjèjì. èmi bẹ̀rẹ̀ lọ gẹ́gẹ́ bí èní ṣe jẹ́ ọjọ́ 12 nínú oṣù kẹfà tó dẹ̀ ń sọ nípa àyájọ́ ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. àìsínbẹ̀ náà ni àìbánidásí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti sọ pé ọjọ́ 12 oṣù kẹfà gbogbo ọdún ọjọ́ kan pàtàkì tó dẹ̀ ń sọ nípa ìwé àkáàtọ̀ òṣèlú àti ìrìn àjò ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Malam Bọ́lájí Abdullahi ó sọ wípé ọjọ́ 12 oṣù kẹfà ó ń sọ nípa bí orílẹ̀-èdè yìí bó ṣe ti farada àfojúsùn ìjọba àwarawa. ó ní ọjọ́ yìí gan ó ń sọ nípa pé ohùn àwọn èèyàn ó gbọ́dọ̀ di gbígbọ́, ìbò wọn di kíkà, àti pé ìjọba náà gbọ́dọ̀ bójú wo ibi tí bàtà ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ní ọjọ́ 12 oṣù kẹfà ó jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ìwé àkáàtàn òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. ó dẹ̀ rán wa létí bí a ṣe ń ṣe ìjọba àwarawa
Abdullahi ṣùgbọ́n ló wá sọ pé àyájọ́ ọjọ́ ní ti ṣe àyájọ́ ìjọba àwarawa tí ṣe democracy day ó ní kò gbúdọ̀ jẹ́ àkókò nìkan tá a kàn máa sọ nípa àwọn nǹkan tí a ti là kọjá yálà lẹ́ka òṣèlú ni o àbí ẹ̀ka mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n sọ fún wa pé ká tún lo àǹfààní láti bójú wo bó o ní ètò ìjọba àwarawa bó ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ bó ti tọ́ àti bó ti yẹ ni sáwọn èèyàn ń gbádùn ṣé kìí ṣe wípé a fi ẹ̀tẹ́lẹ̀ à ń palàpalàpà lórílẹ̀‐èdè Nàìjíríà. Bọ́lájí Abdullahi gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní àgbùdọ̀ mọ̀ pé ìjọba àwarawa o iye ọdún báyìí la ti ń ṣe o iye oṣù báyìí la ti ń ṣe é bọ̀ ó ní kìí ṣe yẹn gẹ́gẹ́ lọ́yẹ ká wò ó ní ṣùgbọ́n tó yẹ ká wò ni pé ǹjẹ́ àlékún àmúgbòrò ìlọsíwájú ìjọba ìgbáyégbádùn ọmọnìyàn ǹjẹ́ àwọn èèyàn tiẹ̀ lẹ́tọ̀ọ́ ǹjẹ́ àwọn èèyàn lè sọ̀rọ̀ bó ti tọ́ àti bó ti yẹ ǹjẹ́ kìí ṣe pé àfẹ́ kẹ́ ẹ sọ báyìí afẹ́ báyìí lẹ́fẹ́ kẹ́ ẹ sọ ṣé kò ṣe bá a ṣe ń ṣe ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn oníyàtọ̀ fún yẹn agbẹ́dọ̀ pé ìjọba àwarawa sọ fún àwọn ènìyàn láǹfààní onítorí gbogbo àwọn ọ̀pákùtẹ̀lẹ̀ gbogbo àwọn nǹkan tí ìjọba àwarawa tó kó sínú nìyẹn o bí ìgbà téèyàn bá fi magí iyọ̀ irú gbogbo ẹ̀ àti ẹja pọ̀nmọ́ téèyàn kó sínú ọbẹ̀ oní gbogbo àwọn yìí ó náà ní ètò ìjọba àwarawa ló sodo sínú rẹ̀ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún nígbà tó ń sọ ó ní ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀lé bí ọ̀rọ̀ ètò ààbò tó ṣe pé ó sọwọ́ kẹjàmọ́ nínú ẹsẹ̀ méjèèjì rẹ̀ tó ti kálẹ̀ lórílẹ̀‐èdè yìí bó ṣe tún tẹ̀sọ́wọ́ wájú ó ní ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ńkọ́ ó ní ẹ̀wọ̀ báwọn èèyàn ṣe ń ké gbé ebi ni o ebi ni o ebi ni o ebi ni o ó ní àlẹ́ yìí gangan kò jẹ́ kí àwọn èèyàn ní ìgbàgbọ́ kíkún nínú ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá lọ sí ọjà báyìí náà tẹ́ sọ pé èló ní gbà èló làwo iye tẹ́ ẹ bá rà lánàá kó náà ní ẹ rà lénìí ó ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ńkọ́ ẹ̀ka ètò ìlera ńkọ́ gbogbo ẹ̀ lọ́mọ̀ tí fẹ́ẹ̀ ṣe wípé ó fẹ́ dojúdé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìmọ̀ràn táwọn gbẹ̀gbẹ̀mọ orílẹ̀‐èdè Nàìjíríà náà ni pé ọdún 2027 ti dé tán o kúnra wọn náà ni kí wọ́n fọwọ́ ara wọn kọ ìtàn tuntun mìíràn lórí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà. ó dá o ṣeun bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ Bọ́lájí Abdullahi ló ti mú wá ń bẹ̀ o jẹ́mi náà ó ta ṣàṣe ṣáájú ní ìjọba àpapọ̀ ti kéde wípé ẹ̀yin tá a bá ṣe lẹ́ẹ̀kan lọ́dún ọdún là ń pè o wípé lónìí ti ṣe ọjọ́ 12 ní oṣù kẹfà tí gbogbo èèyàn ń gbọ́ gbajúgbajà ẹ̀ gẹ́gẹ́ bí June 12 tí ó jẹ́ ọjọ́ mánigbàgbé nínú àkátàn ètò òṣèlú ìjọba àwarawa nílẹ̀ yìí pàápàá tá a bá wo ohun tó ṣẹlẹ̀ ní ọdún 1993 a ti mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ náà o ọgbà bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ti wá kéde òní gẹ́gẹ́ bí àyè ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ àti àwọn ilé ẹ̀kọ́ pátákó wípé kò ní sí iṣẹ́ lábẹ́ bó ti wò mọ́ fún ìsàmìsí ayẹyẹ ìjọba alágbádá ìyún ìjọba àwarawa nílẹ̀ yìí ṣe ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde látẹnu mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí lánàá ti ṣe ọjọ́bọ̀ èyún Olúbùnmi Túnjòjò nínú àtẹ̀jáde kan tó gbọ́wọ́ akọ̀wé àgbàyanyan fún iléeṣẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Mangalin Ajani tó gbọ́wọ́ rẹ̀ jáde ní ìbámu pẹ̀lú ìtòfilédè pé June 12 èyún ọjọ́ 12 oṣù kẹfà jẹ́ ọjọ́ mánigbàgbé nínú ìtàn ìjọba àwarawa nílẹ̀ yìí tó sì jẹ́ ọjọ́ kan eléyìí tá a gbọ́dọ̀ láti bu ọlá fún ọgbà bẹ́ẹ̀ ní Báyọ̀ Ọ̀nànúgà ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lọ́rọ̀ ètò ìròyìn àti ìrànátọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wá kéde rẹ̀ pé tó wá ti di ọwọ́ dédé aago 7 lóòrọ̀ tòní níṣẹ́ ni ààrẹ ilẹ̀ ìbálé àkọ́kọ́ láńlọ́ọ̀dù àkọ́kọ́ adarí àgbà fún ilẹ̀ Nàìjíríà yóò máa bá gbogbo ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà sọ̀rọ̀ tó sì rọ gbogbo àwọn oníléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọ̀lájọ̀ láti pé kí wọ́n darapọ̀ mọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ààrẹ ọ̀hún láti bọ́ ọmọ Nàìjíríà sọ̀rọ̀. ok máa bá rẹ Bọ́lá Tinubu jẹun èmi lọ sílẹ̀gbìmọ̀ asòfin àgbà. ààrẹ ló dáa bá tó báyìí èmi lọ sílẹ̀gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí wọ́n ní pé bàbá ti ń gbé ète pèrò pé kájẹ́ kúrú ọ̀bọ̀n kó tó láwo ẹ dákun ẹ̀jẹ̀ yín kẹtùmọ́tò máa gbọ́nwó ẹ̀ sínú àwo òfin eléyìí ìlẹ́gbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí ó ti jáwé akíwọ́wọ́ fún àwọn gómìnà of the governors lórílẹ̀‐èdè Nàìjíríà pé nítorí bá ní ṣe pẹ̀lú ìdúnàdúrà báwọn amọ̀kọ̀ṣẹ̀kà àwọn ẹni bíi tí ń lagi sáré ìdáná bó àwọn ẹni bíi tí ń pọnmọ́rẹ́ balùwẹ̀ àwọn ẹni bíi tí ò kọ̀ kílà ó sú láàlá bọ́n bá ti ń sọ pé ọ̀dà àti jí èèyàn yín gbé o
20 million ẹ wá ẹ má mọ bá wọn ṣèdúnàdúrà pàápàá mọ́ bó ti kó yẹ ẹ má wá àlàáfíà pẹ̀lú àwọn amọ̀kọ̀ṣìkà torí pé ọ̀tá ni wọ́n jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà o ẹ dákun ẹ jọ ọ̀nà ọ̀dà àwọ̀ ọ̀nà mìíràn ni ọ̀nà mìíràn ni ẹ já wa bá a bá ti rí pé à ń fún wọn lówó anílẹ̀ olè báyìí bí ìgbàpá àtúnkanrin má pa àwọn nìyẹn gẹ́gẹ́ bí ilé-ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí ní ó ṣe fi léde àwọn asòfin ọ̀hún wọ́n sọ pé eléyìí náà ni ó já nǹkan tí àwọn ń gbégbá táwọn ń gbéyẹ̀wò lórí báwọn sì mú àtúntò bá ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n àwọn tí ń sa gbogbo ipá àwọn torí pé adì àwọn náà mọ̀ọ́mọ́ ń làágùn ìyapẹ́ náà ni kò jẹ́ ká mọ̀ o ṣe bí ọ̀rọ̀ yìí ni ó di mímọ̀ lẹ́yìn àbá kan eléyìí tí asòfin kan torúkọ rẹ̀ ń jẹ́ Sunday Kárìmé tí ó nawó ẹ̀ sábà tó sọ pé your excellency sàmà lọ́ọ̀dù sà nílẹ̀gbìmọ̀ asòfin àgbà lánàá tí ẹni tó jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà lẹ̀ yé yẹn Godswill Akpabio tó náà dẹ̀ sọ pé ó yá sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí ìyẹn asòfin ọ̀hún tó ń sojú ìpínlẹ̀ Kogi ìyẹn apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Kogi ó ní pé àkọlù eléyìí tí wọ́n ṣe sí ìpínlẹ̀ Kogi ní ọ̀sẹ̀ tá a wà yìí tó ṣe pé kò dín ní èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ń lọ sọ́run àṣàǹtẹ̀ o ilé tí kò yọ igbákejì gíwá ilé ìwé tí wọ́n ti ṣe àkọlù ọ̀hún sílẹ̀ Kárìmí ló sọ fún lẹ́gbìmọ̀ asòfin àgbàlẹ̀ pé ó ti tó gẹ́ báyìí alùbàtà kan kì í ṣe bẹ́ẹ̀ kó dárin o ọ̀gbà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe ìjíròrò ọ̀rọ̀ yìí lórí ilé lẹ́gbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí wọ́n fi kóòrà rẹ̀ pé àkọlù ọ̀hún eléyìí tí wọ́n ṣe sí ilé ìwé tó yẹ kí wọ́n gbẹ̀mí lẹ́nu igbákejì gíwá ilé ìwé ọ̀hún olùkọ́ kan àti ará ìlú mìíràn ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ lẹ́yìn àkọlù tí wọ́n ti kọ́kọ́ ṣe sí ilé ìgbé ní ẹnìkan tí ó wà ní odò èrè ní ìjọba ìbílẹ̀ Yáàgbá ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún tá a wà yìí ọgbà bẹ́ẹ̀ ilé-ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí wọ́n bá ní kí wọ́n fi ìwé pe ẹni tí àjọ orí sí bí wọ́n ṣe ń bójú tó àwọn nǹkan ìjagun lórílẹ̀‐èdè Nàìjíríà kó wá ṣàlàyé pé lóòótọ́ bó o ní kí ló dé wọ́n sọ pé àwọn èèyàn àti ẹni tí ó tọ́ sí o àtẹni tí ò tọ́ sí o kódà bẹ́ẹ̀ bá lóyún inú báyìí sí gan ẹ fẹ́ mọ́ rí ìbọn lọ́wọ́ wọn kí ló dé bó ni wọ́n ṣe ń kó ìbọn wọlé torí pé lẹ́yìn ó jẹ́ ọ̀nà àìtọ́ àbí ìwọ ni ó ń buwọ́lu ìbọn tẹ́yà àwọn amọ̀kànṣìkà tí ó fi ń ṣiṣẹ́ ni ọ̀gbà bẹ́ẹ̀ ni lẹ́gbìmọ̀ asòfin àgbàlẹ̀ bá sọ pé bí arákùnrin ọ̀hún bó bá ti wá tó sọ tẹnu ẹ̀ tó sọ́lẹ̀ tán ṣùgbọ́n tó kù táwọn gbogbo àwọn gómìnà bíi gómìnà sí báyìí ni pé kí wọ́n lọ fọkàn wọn balẹ̀ o kí àwọn náà mójútó ìpínlẹ̀ oníkálukú wọn ṣùgbọ́n máa ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn amọ̀kànṣìkà àwọn òjúdọ̀ gbọ́mọ́ wọ́n jáwé àkíwọ́ fáwọn gómìnà bẹ́ẹ̀. káàbọ̀ wọ́n jẹ́ ìpínlẹ̀ Kogi ní àgbà lókù gọ́ọ̀mẹ̀ntì. ọ̀dà ẹ̀yìn ó ṣeun bó ṣe jẹ́ pé bó ṣe déhùn ọ̀káàbọ̀ láti apá abẹ́hùn ṣé ó dàbí pé orin bàbá oníwàásù kan ni o wọ́n ní ọmọ olódòdè sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé sọ̀rọ̀ ọmọ olódòdè sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ olódòdè ti sọ̀rọ̀ báyìí àṣẹ ti sì tẹ̀lé o ó ní iṣẹ́ rí ìwọ pera rẹ ní jàǹdùkú tàbí kó pera rẹ ní aṣẹ̀rùbàlù bó o bá tètè jẹ́wọ́ ara rẹ pé mo jáde ní gbangba wálé àpé mi ìṣe mọ́ tó o bá ilé ti ṣerú ẹ̀ ó dáṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ikú ló fẹ́ fi ṣe fàjẹun kò jù bẹ́ẹ̀ lọ níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ gbangba wálé o nínú ọ̀rọ̀ tí wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ àwọn nǹkan tí ààrẹ ti kó sínú àká fún ìbá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ èyí ò fún ti ìjọba àwarawa eléyìí tí à ń sàmì rẹ̀ lónìí o ọgbà bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wá sọ pé gbèǹdéke rèé ló ti wà fún gbogbo àwọn aṣẹ̀rùbàlù amòòkùnṣèkà àwọn oníṣẹ́ láabi tí ń lagi sàárè ìdáná búyì àwọn tí wọ́n ń pọ̀ pé àwọn tí pọnmi òkè rútòdò yìí wípé tí gbogbo yín tẹ́ ẹ bá sì ń bẹ́ńbẹ́ tẹ́ ẹ bá jẹ́ ọ̀kan lára wọn ẹni ó bá mọ̀ wọ́n kó sọ fún wọn pé kí wọ́n tètè jáde ní gbangba wálé àbáyìí wípé kí wọ́n rè wá káwọ́ wọn ó kè pé mi ò ṣe mọ́ ẹni ó bá sọ pé òótú bẹ́ẹ̀ dáṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí kélé òfin báyìí lè mú o kò sí ní tí ó tẹ̀yìn rẹ̀ jáde pé yóò fi ikú ṣe ìfàjẹni ṣé ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde nínú ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ fi sàmì sí ayẹyẹ àyájọ́ ìjọba àwarawa èyí ń tá a sàmì rẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹfà tí ó ń wáyé lónìí ṣe láti bí ọdún 17 sẹ́yìn báyìí ní ìjọba àwarawa eléyìí tí ṣe alágbádá lẹ́ẹ̀kẹ́rin ẹ̀yìn Fourth Republic tó ti bẹ̀rẹ̀ ní ọdún 1999 wọ́n sì ní kò tí ì sí àbùlà láti bí ọdún 17 báyìí o tí ìjọba àwarawa ó ti bẹ̀rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá sọ pé ní báyìí ìbéèrè òun báyìí
ní láti pé wọ́n túbọ̀ mú àmúgbòrò débọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà àti bí ìjọba àwarawa bí ó ṣe é jìjàgùdù láti pé kí ó borí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ogun ìṣèrùbàlú ìjínigbé àti àwọn tí wọ́n ṣe agbátẹrù fún àwọn tí ń lagi sàárè ìdánábù nílẹ̀ wa Nàìjíríà ó wá ní báyìí o wípé àgbà tí ò bá ti kẹun sọ̀rọ̀ yóò padà kẹta sáré ni o ó ló sì ti wá dé wá àsinmi ojú kò ọjọ́ gbágadì ọ̀rọ̀ báyìí nítorí pé gbangba làṣà ta ni wọ́n ní ìta gbangba báyìí láì láti ń gbé ta gbangba ààrẹ ti wá lọ ìta gbangba báyìí láti rèé lọ wí o wípé ẹnikẹ́ni tó bá mọ àwọn tí ó bá jẹ́ ajínigbé aṣẹ̀rùbàlú tàbí àwọn mòkùsìkà tó bá ní kí wọ́n jáwọ́ tó wọ́n bá sì jáwọ́ láti ìgbà tó ti fi ètò ààbò ilẹ̀ Nàìjíríà tó ti fún un lápè wípé ẹnikẹ́ni tó bá lè bá mú kò sí ní tó tẹ̀yìn rẹ̀ jáde ju pé kó fi ikú kó fi ṣe ìfàjẹ́ lọ. ok kẹ́mi náà tún mú eléyìí wá kí n gbà lẹ́nu ẹ kí n sọ di orin awo ilégbìmọ̀ ńgbà tí mo kúrò nílégbìmọ̀ asòfin àgbà mo tún tẹkọ̀ létí lọ sí ilégbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí kò sí wàhálà o green chamber ni mo wà báyìí ní bí ó ṣe jẹ́ pé ilégbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí lánàá ti ṣe ọjọ́bọ̀ wọ́n ti buwọ́lu àwọn adarí tuntun mìíràn rẹ̀nẹ́ o tí wọ́n ṣẹ̀ já ọ̀rá lára wọn tí ó ṣe pé àwọn náà ni wọ́n mọ̀ darí ẹgbẹ́ òṣèlú lè tó kéré jùlọ nílégbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí eléyìí náà ni ó di búbuwọ́lù pé aṣòfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti dípò àwọn àlàfo kan tó ṣe kókó tó ṣe pàtàkì nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí pàápàá jùlọ ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ nílẹ̀gbìmọ̀ ọ̀hún ìkéde ọ̀rọ̀ yìí ló wáyé níbi ìjókòó lélẹ́yìí tó wáyé lánàá níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ ìyẹn ti lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n bá fi pé àwa ò tiẹ̀ nílò láti máa kakuléètì pàápàá máa mú tètè o wípé ẹni tí ó jẹ́ adarí ilé tó kéré jùlọ ní ilégbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí náà ní asòfin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Frederick Agbedi bákan náà wọ́n ní Abdulsamad Dansuki kó jẹ́ igbákejì rẹ̀ tẹ́lẹ̀ wá sọ pé ẹni tí ó jẹ́ adarí ọmọlé tó kéré jùlọ tó jẹ́ ti ìdánulé tó kéré jùlọ wọn náà ní Mansour Zoro lóye níbi ìjókòólé lẹ́yìn tí abẹnugan lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ọ̀nàrẹ́bù Tajudeen Abbas tó léwájú fún ló kéde ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ wá kéde pé gbogbo nǹkan tí àti náà gà wò tẹ́lẹ̀ pé àwọn àlàfo yìí ó mọ̀ ṣòfò ó ní àwọn ti di báyìí ó ní ìdàgbàsókè yìí inú òun dùn ayọ̀ òun kó tó tiẹ̀ ṣe pé àwọn ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí wọn ò bára wọn fà á kò di nǹkan tán dẹ̀ sọ pé ọ̀dà èmi buwọ́lù èmi ò buwọ́lù èmi buwọ́lù èmi ò buwọ́lù ó ní inú òun dùn báyìí ìrànlẹ́ bí wọ́n ṣe ti yan àwọn adarí eléyìí tí wọ́n mọ̀ sojú ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí abẹnugan lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí kò ṣàkí wọn àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀tọ̀ ń kú oríire lórí ìjáwé olúborí wọn wọ́n dẹ̀ wá fi dá wọn lójú pé òun kà wọ́n tì wọ́n lẹ́yìn gbígbẹ́kẹ́ bó ti ń káwọ́ tilé tí gba láàmú tó káwọ́ ti ẹ̀bá ògiri ó ní kí wọ́n lọ fọkàn wọn balẹ̀ wípé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí àwọn jọ ṣe tí ó dára ni. ó dára bó ṣe jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ló lọ́hùn èmi náà gba ilé ìgbìmọ̀ aṣòfin lọ o ṣé ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n fẹ́ lè máa gbàlùgbà ijó lánàá òun gbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ àbádòfin kan tó ní ṣe pẹ̀lú ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ síta kò bá gbàgbé níṣe ni wọ́n ní béèyàn bá ti pẹ́ lórí èmi èsì kéṣà máa kun olúwa rẹ̀ náà ni ọ̀rọ̀ náà bá dé lánàá nígbà tí ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí tí wọ́n sọ pé àbádòfin kan tó ń pè fún ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni ó di eléyìí tí wọ́n gba ìbọwọ́lù wọ́n ní abala àtúnṣe ìwé òfin ni yóò fààyè gba ìdálẹ̀ ọlọ́pàá láwọn ìpele ìpínlẹ̀ yàtọ̀ sí ti eléyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ló ní agbára láti lè ṣe ìdálẹ̀ ọlọ́pàá láti àtẹ̀yìnwá wọ́n ní ìgbésẹ̀ yìí ni ó rọ̀ àwọn ìpínlẹ̀ ní agbára o láti pé káwọn náà lè máa bójútó ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdálẹ̀ iṣẹ́ ọlọ́pàá ọ̀hún yàtọ̀ sí ti ilẹ̀ yìí o wọ́n ní ìgbésẹ̀ yìí ni wọ́n ti wá yọ kúò nínú ìlànà ètò tó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ló ní àkóso lórí rẹ̀ wọ́n ní èròǹgbà náà ti ń pèpè rẹ̀ pé nínú àwọn abala kan ìwé òfin ilẹ̀ Nàìjíríà tó nílò àtúnṣe sí níbẹ̀ láti rí abala 200 abala
okòólénígba-ó-dín-mẹ́fà àti abala okòólénígba-ó-dín-márùn eléyìí tí ó fún ìdánilẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tí ó fún láyè láti pé kí ó lè ṣe bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ní ìbámu pẹ̀lú bí ìjọba àpapọ̀ tó ti ìjọba ìpínlẹ̀ yóò sì wá jẹ́ ojúṣe wọn báyìí láti pé kí àwọn méjèèjì wọ́n lè máa ṣe ìdánilẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Mo rí pé ìdánilẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò mú ìtẹ̀síwájú dé bá alẹ́ Nàìjíríà pàápàá ọ̀rọ̀ ètò ààbò yìí àmọ́ kó tó dé yìí jẹ́ asáré òdì kejì káwọn tí ń bẹ lójú ọjà. Mama Chooks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chooks building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chooks building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction Ìmọ̀ Iléṣà tẹlifon 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chooks building and plumbing materials. God is able. Mama Chooks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Ó yá gbogbo ẹ̀yin àgbà aládàá ńlá àtàgbà alárojẹ ẹ kú oríire. Bẹ́ẹ̀ni Mọ́sádolúwa Farm ilé-iṣẹ́ tá a ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa mú ìrọ̀rùn bá gbogbo àwọn àgbẹ̀ lórí àwọn nǹkan ọ̀gbìn gbogbo tẹ́ ẹ bá fẹ́. Bí wọ́n ṣe ń ta àwọn nǹkan ọ̀gbìn ní ilé-iṣẹ́ Mọ́sádolúwa Farm ni wọ́n tún fún nílé ìdánilẹ́kọ̀ọ́ lórí gbogbo tá a bá fẹ́ gbìn. Pàbàmbarì ibẹ̀ ni wípé wọ́n á tún máa bá ní ṣe àyẹ̀wò lórí ilẹ̀ tá a bá fẹ́ gbin ọ̀gbìn sí. Bí nǹkan tá a bá gbìn kó lè bá gbé wọn dáadáa. Mọ́sádolúwa Farm gbogbo ọ̀gbìn tẹ́ ẹ fẹ́ lójú kan ló wà lọ́dọ̀ wọn. Wá ya ní Mọ́sádolúwa Farm báwo lẹ ṣe fẹ́ sí. Bẹ̀rẹ̀ látòrí young hybrid cocoa ìyẹn kòkó wẹrẹ lílọ lẹ́yìn ọdún kẹta tẹ́ ẹ bá ti gbé kẹ́ ẹ máa kéré oko lọ lókù tó fi mọ́ sọ́kà ọ̀gẹ̀dẹ̀ palm tree ọ̀pẹ orange seedings àwọn èso ọsàn àtòwọn ọ̀gbìn lóríṣiríṣi ló ṣe bẹ́ẹ̀ tó kúnlẹ̀ nílé iṣẹ́ wọn ẹ̀yin lè dọ́dọ̀ wọn lónìí kẹ́ ẹ bèrò tẹ́ bá ń fẹ́ ilé iṣẹ́ Mọ́sádolúwa Farms wà ní Alágbé junction Ìpẹ́tù Ìjẹ̀ṣà Ọ̀ṣun state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní kẹ́ ẹ pè wọ́n sí ẹ̀dẹ̀ lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08151034669 tàbí 0916-612-1893 Mọ́sádolúwa Farm ìfọ̀kànbalẹ̀ fún gbogbo àwọn àgbẹ̀. Admission. Education is the key. Education is the knowledge. Gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ yege Girls and School Ọ̀gbọ́n Ọ̀yọ́ Ìpò Arákejì Ìjẹ̀ṣà Ọ̀ṣun state lẹ́ máa mọ́ ọmọ yín bọ̀. Ilé ẹ̀kọ́ tó máa ti ń ṣàṣeyọrí tí ò lẹ́gbẹ́ nínú ètò ẹ̀kọ́ wọn. Yàrá ìkàwé wọn dára fún ètò ẹ̀kọ́ òde òní. Àyíká wọn fi ni lọ́kàn balẹ̀. Ohun èlò ẹ̀kọ́ wọn wuni jọjọ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́. Bákan náà ni bọ́ọ̀sì bọ̀bìnì wà ń kalẹ̀ fún lílọ bíbọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ètò ààbò tó péye ń bẹ pẹ̀lú. Ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ́ ẹ mọ rírì ẹ̀kọ́. Ẹ máa mọ ọmọ yín bọ̀ fún ìgbaniwọlé sílé ìwé Girls and School Ọ̀gbọ́n Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ crèche kindergarten nursery 1 to 2 primary 1 to 5 JSS 1 to 3 àti SS 1 to 3 paríkè gmt Girls and bookshop tẹ́ẹ̀tì lè ra textbooks lóríṣiríṣi àti writing notes fáwọn ọmọ yín owó iléèwé wọn ò gájára lọ. Girls and School Ọ̀gbọ́n Ọ̀yọ́ Ìpò ní Arákejì Ìjẹ̀ṣà ni wọ́n fi kalẹ̀ sí. Aago wọn ni 0806-521-5566 tàbí 0704-157-8499. Girls and School ilé ìwé tí sọmọdún lóríire lẹ́yìn wà wá. Onjalala onkuriri Vicinity 95.3 FM. máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá. Ẹ káàbọ̀ padà láti òdì kejì náà ẹ̀ka òṣèlú lèmi ti tún wà báyìí lórí máa ṣe tiẹ̀ kémi náà máa ṣe tèmi àti pé látàrí àbájáde èsì ìdìbò kò mẹ́sẹ̀yẹ lè tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú NDC yẹn Nigerian Democratic Congress tó ti ń dá ẹlẹ́pìn ìpín sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní pé àgbò gbọ́dọ̀ wà lọ́jà kó ṣe bẹ́ẹ̀ kó rí ọmọ tuntun wọ́ ní tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn aṣòfin Seriake Diskin ni ó ti pe gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àwọn olólùfẹ́ pé kẹ́dáhùn kan jọ̀ọ́ kí àwọn yàgò fún tó bá ní ṣe pẹ̀lú ẹlẹ́pìn ìpín kó ṣe pé àfojúsùn àwọn náà ní bí okun àti agbára bí ó sì wà ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 gẹ́gẹ́ bí ó ṣe sọ ó
ó fi kó ọ̀rọ̀ rẹ̀ pé ní báyìí àwọn òṣè nílò láti máa bára wọn fa wàhálà kankan pàápàá bó ti kó mọ́ ó ní ṣùgbọ́n ohun táwọn náà nílò ni pé bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbèsè tún rẹ́sẹ̀ wà rẹ̀ dáadáa sí i lórílẹ̀‐èdè nàìjíríà ó ní káwọn máa fi ẹ̀tẹ́lẹ̀ káwọn wá síbẹ̀ káwọn máa pa làpálàpá Dixon lóye ó ra wọ́ràbẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ṣe ìfèròwérò pẹ̀lú ẹ̀ níléeṣẹ́ móhùnmáwòrán kan ní àná níbi tó ti kọminú lórí àwọn kúmọkùmọ kan eléyìí tó ṣẹlẹ̀ látàrí àbájáde èsì ìdìbò kò mẹ́sẹ̀yọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún gómìnà náà ní ìpínlẹ̀ Bayelsa ni ó sọ pé lóòótọ́ àwọn tó díje dupò kan tàbó mìíràn wípé inú wọn ò dùn lóòótọ́ ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olórí ayé ni ìyẹn ọba ẹni ìtàn Ògúnwùsì onírìsátìlẹ̀ lè fẹ́ pé gbogbo wa ò lè jẹ́ olórí ó ní orí tí ó bá jẹ́ ìdádé inú agogodẹ náà ló ti wá ọrùn tí ó bá wọ ìjìgbàlẹ̀kẹ̀ inú agogodẹ náà ni ó ti wá ó ní bó ṣe rí òun ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ni kì í ṣe pé ìgbà tí wọn ò ti mú lágbájá tí wọn ò ti mú tàmọ̀dò tó jẹ́ olólùfẹ́ mi ọ̀dà àdẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ó ní ẹ má jẹ́ kí irú rẹ̀ kí ó ṣẹlẹ̀ dákun mo bẹ̀yìn mo rọ̀ yín ni ó ní ṣùgbọ́n ibi tí wàhálà ti wá gangan ni pé bí wọ́n ṣe pa ní dandan pé káwọn ṣe ètò ìdìbò kò mẹ́sẹ̀ yọ ó ní ìlànà ètò ìdìbò ilẹ̀ yìí tàmọ̀ sí Electoral Act gangan ni ó fà á ó ní àwọn òdẹ̀mọ́ n tó fà bẹ́ẹ̀ ju pé ẹgbẹ́ òṣèlú APC gangan ọwọ́ wọn náà ni àwọn bá ń bẹ̀ torí pé àwọn náà ni wọ́n ń pa láṣẹ fún ìjọ elétò ìdìbò lẹ̀ pé báyìí lẹ fẹ́ ká ṣe báyìí lẹ fẹ́ ká ṣe wọ́n ní ìdí nìyẹn tó fi ń dá wàhálà sílẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ó ní ṣùgbọ́n káwọn wá pakítí mọ́lẹ̀ o gbogbo tó bá lè jẹ́ pé gbogbo ó ní àwọn àtẹnugan wọ́n ń jà wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n parí rẹ̀ gbogbo tó bá lè fa àbí gbogbo tó bá lè ṣẹlẹ̀ lẹ́yìn ètò ìdìbò kò mẹ́sì ó yọ ẹ jẹ́ kó dópin ká ṣera wa ní ọ̀kan ṣoṣo. ó dáa bó ṣe dàbí pé kó rí pé màá darapọ̀ mọ́ ọ láti bá ọdọ́dọ̀ Siraki Dixon bá wọn. ẹ̀yìn jẹ́mi náà ta ṣàṣà kí n mú ọ̀rọ̀ kan tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà kí n mú wá lórọ̀ tòní o. ṣé wọ́n ní alágbẹ̀dẹ tí bá ń lurin ní ojú kan ó mà ní tó fẹ́ fàyọ látara ìrìn ọ̀hún ọgbà bẹ́ẹ̀ ni àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò ẹ̀yìn tí í ṣe ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn akọ́níwájú adájọ́ ńlẹ̀ wa Nàìjíríà Fẹ́mi Fálànà rèé ni ó ti kọ̀wé kan jàrànjàràn báyìí tó sì ti rèé gbáwájú ilé ẹjọ́ lọ ṣé ọ̀rọ̀ ìmárojọ́ òun náà ní máa sábà ń ṣe agbẹjọ́rò níṣẹ́ ni ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn ọ̀hún ló ti kọ̀wé jàrànjàràn ó ní iwájú ilé ẹjọ́ gíga àpapọ̀ kan tí ń bẹ ń lo Àbújá ni agbẹjọ́rò gbà lọ ń gbà rí bàbá ẹ má bínú ń bolẹ̀ ń lọ ó ní federal court tí ń bẹ ń lọ Àbújá làwọn ń gbà lọ báyìí ṣé ò sí nǹkan bàbá ẹ̀yin torí pé àgbà ìṣòro béèwé ó ní táwọn rí báyìí ó ní tó sì kan gbogbo ọmọ Nàìjíríà gbọ̀ngbọ̀n ọ̀gbọ̀n ni o nígbà mo wá bí lẹ́rẹ̀ ọ̀rọ̀ pé bàbá ẹṣẹ́ àwò ó ní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó lóun ní ọ̀rọ̀ bíi tírílíọ̀nù lọ́nà okòólénúgba ó dín mẹ́wàá kan èyí tí ó jẹ́ ti owó tí wọ́n ṣe ìwádìí ọ̀rẹ́kẹ́niwí rẹ̀ nínú ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò ìnáwó bí nǹkan ṣe lọ sí ní iléeṣẹ́ tó rí sí ìpèsè epo rọ̀bì nílẹ̀ wa Nàìjíríà èyí NNPCL ni wọ́n ṣe àwárí pé owó ọ̀hún àmọ́bi tí ó wọlé sí o tí ọ̀rọ̀ yìí tó sì ti dé iwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa ṣùgbọ́n lẹ́yìn ààbọ̀ ìwádìí eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ó lẹ́tọ̀ọ́ kí àwọn ọmọ Nàìjíríà èyí tí tó wá gbà lọ yóò gbàbọ̀ ló wá rè lọ pé ẹjọ́ yìí eléyìí tí ó pe ìdánimọ̀ rẹ̀ ní FAC/ABJ/CX/783/2036 ó ní ọ̀gá ló ń pẹjọ́ òun o ó ní lábẹ́ òmìnira freedom of information ẹ̀tọ́ àti òmìnira fún ìròyìn tó jẹ́ ojúlówó FOI tí ó jẹ́ ti ìwé òfin tí wọ́n ti ṣe òfin rẹ̀ láti ọdún 2010 tọ́mọ Nàìjíríà ní ó ló yẹ kó ọmọ Nàìjíríà ó lè mọ bí àbálọ́bábọ̀ ìwádìí owó yìí bí ó ṣe lọ sí o ó ní tóun ṣe torí fẹ́ jà fẹ́tọ́ ọmọ yẹn gẹ́gẹ́ bí orúkọ tí aráàlú mọ̀ sí àti ojúṣe òun lòun fẹ́ gbé ẹjọ́ òun lọ wájú ilé ẹjọ́ gíga àpapọ̀ òun láti pé kí wọ́n pọ̀n ní dandan fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà pé ẹ wá sọ fún ọmọ Nàìjíríà ní gbangba wálé o ẹ jẹ́ kí etí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ pé àbálọ́bábọ̀ ìwádìí lórí 210 trillion naira tí ẹ ṣe ìwádìí ọ̀hún ẹ jẹ́ káwọn Nàìjíríà ó mọ bí owó òun ṣe lọ sí níbo ni owó náà há sí ìwádìí yín kí ló mú wá kí ni àbálọ́bábọ̀ ìwádìí yín èyí tí mo ṣe torí lọ wájú ilé ẹjọ́ gànù pé kí ilé ẹjọ́ kó bá ń pọ̀n ní dandan fún wọn ṣé ẹ tẹ kò bá gbàgbé wọn lára àwọn tí ọ̀rọ̀ ń kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ní ẹ̀ka epo rọ̀bì àmọ́ ẹni tó jẹ́ adarí àgbà tẹ́lẹ̀ rí
fún NNPCL eyín Mele Kyari àti àwọn mìíràn eléyìí tí ọ̀rọ̀ kàn nínú ọ̀rọ̀ ń gan ní Fẹ́mi Fálànà ní wọ́n ní kan jẹ́ kán mọ ibi tí ọ̀rọ̀ wó sí. kẹ́mi náà sáré sẹ́rí wálé padà sí ilẹ̀ káàrọ̀ òjìrè látàrí bí ọ̀rọ̀ ètò ààbò tó sọ kẹjàmọ́ nínú bí ó ṣe pé ó tún mọ̀ báyìí bí iná yẹni táwọn amòǹkọ̀ṣìkà wọn tí wọn ò dẹ́kun ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé ní bí ó ṣe pé ọjọ́ 26 lénìí tí àwọn amòǹkọ̀ṣìkà wọn tí wọ́n lọ jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní agbègbè Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ adúgbàjà jàfẹ́tọ̀ ọmọnìyàn olóyè Sunday Adéyẹmọ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà bàbá Dámilọ́lá ó ti kọ̀wé sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pé òun ti ṣetán o láti rí i pé òun dáàbò bo àwọn iléèwé káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbòho ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ìrú ẹkùn private security ní tó jẹ́ ti aláàbò nínú ọ̀rọ̀ eléyìí tó kọ ló sọ sí ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ tí ó dẹ̀ sọ pé òun tó kọ̀wé ọ̀hún náà sí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ìyẹn gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ olóhùn ti ṣetán sẹ́ẹ̀ níṣẹ́ òun ti ṣetán torí pé bóògùn ẹni bá dáni lójú ìyẹn ṣe bẹ́ẹ̀ yóò fi gbárí ni òun ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ olóhùn tó ń sáà nílò ni pé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n buwọ́lu ìrú ẹkùn ọ̀hún security ní bá ti lè buwọ́lù báyìí gbogbo iléèwé tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn rí i pé ọ̀fọ̀ ìkẹ́kọ̀ọ́ ò ní fìrùnà gbámọ́ pàápàá bó ti kó mọ́ ó kọ ìwé yìí ní ọjọ́ 9 tó dẹ̀ pé mọ̀jàlá na gbọ́ gan ní ìrọ̀lẹ́ àná pé ó ń rawọ́ rábẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé kó buwọ́lu òun pé tó bá ti buwọ́lu tán ó ní kí gómìnà Ṣèyí Mákindé àti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ fọkàn wọn balẹ̀ àwọn rí i pé ààbò ó wà káàkiri iléèwé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ó dá o ṣeun in tó jọra náà la sì fi ń wéra wọn níṣẹ́ ni àgbà ọ̀jẹ̀ olóyè ìjìgbàrún lẹ̀kẹ̀ kan rèé tí mò ń wò níwájú mi ẹ̀jùwàjúwà ẹ̀lẹ̀kẹ̀ ni o olúwo olúawo tánpẹ̀ olúwo ti Ifá ti gbogbo ilẹ̀ Ẹ̀gbá ní Abẹ́òkúta yìí ìpínlẹ̀ Ògùn tí gbogbo èèyàn mọ̀ sí Ifágbéminíyì Ìbá Òkú lánàá ló ti pàrọwà sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o wípé àgbájọ la fi ń sọ̀yà àjíjọwọ́ kan ò gbèrò dórí wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ńlẹ̀ yìí pé ó mọ̀ ti dójú ẹ̀ pátápó báyò wípé ń tá ṣe ni pé a bẹ àwọn baba ńlá wa a nílò láti bẹ̀ wọ́n lọ́wọ́ o ká sì pé a ṣiṣẹ́ tọ ìlànà àdáyébá ká sì ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣèṣe àtàwọn ẹlẹ́sìn kan àbáláyé láti lè pé a lo ìlànà abínibí wa láti yanjú gbogbo gbùngbùngbùn eléyìí tí ó ṣẹlẹ̀ pàápàá láti rí lọ gba àwọn akẹ́kọ̀ọ́ tó ti àwọn olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún eléyìí tó mú wọn ní agbègbè Ògbómọ̀ṣọ́ ní pé kọ́ńdé lọ gbà wọ́n lẹ̀ o wípé bí ó dé báyìí kò sí ní tá a lò láti pé kí a fi eegun òtò lò ká fi tó àti pé bẹ́ẹ̀rù bá kọ̀ kí bó bá kanlẹ̀ ó tún níbì kan àgbẹ̀ ká tí àwọn baba ńlá wa wo ètí ìgbẹ́yìn bẹ́ẹ̀ sáwọn kẹ́kọ̀ọ́ yìí àní ojú ẹsẹ̀ lágbà wọn jáde àwọn fúnra wọn ni ó fẹsẹ̀ rìn ó lè ṣe pé kí oorun kun àwọn ajínigbé òun gan lọ kọ́mọ̀tì ẹ̀mọ́bi tí wọ́n wà táwọn ọmọ gẹ́gẹ́ fi jáde fẹ́rẹ́ lomi kókò máa yọ àbí kíni kíra ni mo wí àní ṣe alẹ́ ṣe ó wá ní fún ìdí èyí o ó ní tó fẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí ó mẹ̀rọ Ṣèyí Mákindé kó mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé kó lọ́hùn wípé a sì lè gbà wọ́n tó ti àwọn olùkọ́ wọn á gba gbogbo wọn padà láyọ̀ àti àlàáfíà tó sì ní sí ogún mi ó tẹ̀mí kò wá ní sẹ́ni kankan tí ó yìngínú wọn àmọ́ ẹja lo ìlànà ìbílẹ̀ baba ńlá wa. ok now ká wá dorí òdòdó dorí àwọn aráalé. jẹ́ ìsáré sọ pé bàbá.